ọ̀ra mọ̀ọ́sẹ́ o mọ̀ọ́sẹ́ kó mọ̀ bá kábàámọ̀ lẹ́yìn òre lónìí ọ̀rọ̀ Jésù Kristi òun ọmú tọ̀ wá ká bá sẹ́hun ká sẹ́hun lójú ọ̀nìyàn ká sẹ́hun lójú ìran alágbára ká mọ̀ọ́mọ̀ sẹ́ wí àmọ́rí wí àtẹ́ ọgbà wí ìṣolúwara ká bá sẹ́hun níwájú ọ̀nìyàn torí òbèrò ọ̀nìyàn yóò léwu o ìwọ fúnra rẹ a ṣe ọ́ lé jàmbá ìhòòhùn gẹ́gẹ́ bí ọ̀nìkan wọn á dẹ̀ sẹ́ ọ níwájú àbáwọn kẹ̀ lọ́run kéètúmọ̀ sí wí ọ̀nìyàn sẹ́ lọ́run àbí ọ̀nìyàn sẹ́ Jésù àti sẹ́ lọ́run òun náà ní kọ́nìyàn sẹ́ Jésù òun náà ní kọ́nìyàn sẹ́ ọ̀rọ̀ rẹ̀ òun ní kọ́nìyàn sẹ́ ọ̀nà kí Jésù nìkan là kalẹ̀ ọ̀nà ògbàlà ọ̀nà kọ́nìyàn mi bọ́ lọ́ ẹ̀ṣẹ̀ òun ní kọ́nìyàn sẹ́ ọ̀títọ́ ìrere Ọlọ́run fẹ́ ráyé tó bẹ́ẹ̀ gẹ́ kó mọ́ wọn bí rẹ̀ ṣoṣo kan ṣoṣo kó mú kó ní pé kọ́ni bá gbà á gbọ́ kí ẹ mọ̀ bá ṣègbè ṣùgbọ́n kéèyàn ṣe kẹ́yìn o kí yóò lé ìyá àlepẹ̀ kan nígbà kọ̀ọ̀yàn bá ti gbógbé ayé rẹ̀ débi pé ọ̀rẹ́ iṣẹ́ orí òtítọ́ ọ̀nì kẹ́ iṣẹ́ ẹ̀kọ́ Jésù kí Jésù gbélé lùgbà kẹ́ láyé níbi kọ́ mọ́ra balẹ̀ kọ́kọ́ ẹ̀ àpọ́stélì kọ́ dẹ́hùn kan ti kọ́ ọ́ o òun náà ní ká kọ́ kété ọ̀nìyàn níbikíbi kọ́nìyàn ìyá mọ̀mọ̀mọ̀mọ̀mọ̀ nínú ọ̀rọ̀ kẹ́rì á mọ̀ ju Jésù kẹjá kún fagilé yẹn ẹ̀kọ́ ni kẹjá kún sẹ́ yẹn ẹ̀kọ́ torí pé ẹ lówájú ọba àbí ẹ lówájú ìjòyè ẹ lówájú gómìnà àbí ààrẹ kéwòrè á bá láti aṣọ ìwé mímọ́ wí láti dúró sórí ohun kì Jésù wí ikọ̀ bá sẹ́hun yóò lè bí wàá dúró sídìí ẹ̀ o òun náà wọ́n á sẹ́ ọ lọ́wájú àbáwọ̀kẹ́lẹ́ ọ̀rọ̀ nínú Mátíù orí kẹwàá ẹ̀tẹ̀ ìkẹtàléníọgbọ̀n ìbẹ̀lí Jésù ti kọ́ o wọ́n ti sọ ọ̀dẹ̀ kọ́ sílẹ̀ kọ́ bá òye òwe rere múrìn náà ọ̀mẹ́rùn bá àti sẹ́ òun láti sọ rárá gan dé àgàbàgebè wí rọ́ bẹ́ẹ̀ bá ń gba rúbẹ yìí nìgbọ́ bóyá torí pé wọ́n fẹ́ mú ṣẹ́kù ọ́ àbí wọ́n fẹ́ mọ́ ìyàkọ́ àbí wọ́n fẹ́ kọ́ wọ́n fẹ́ gba òpò wọ́n fẹ́ gba ògbéga àrímóyè ọ̀nìyàn ní ti sẹ́ Jésù ọkàn bá débi pé à ń ta torí ọrọ̀ ayé torí ipò ayé àti sẹ́ Jésù òun láti mọ yọ̀ mọ́ sọ̀yà rẹ̀ níwájú kéétì ọ̀nìyàn pé òun ni ẹlẹ́dára pé òun lolúwa pé òun lolùgbàlà wa àti sẹ́ Jésù òun láti purọ́ pé rọ́ wòlíì ṣáá ni ọ̀nìkan ṣáá ni àbí kọ̀ọ̀kan wí ọmọ Ọlọ́run ṣáá ni wí òun fún ara rẹ̀ gan wí ẹ̀ ṣe Ọlọ́run bá a dẹ̀ ní ìgbà kan wá síbi ṣáájú àsọtẹ́lẹ̀ ṣáájú bí rẹ̀ gan ti wí bá wí Ọlọ́run Olódùmarè ní ajẹ́ àkàn aláwòrán ọ̀nìyàn ọ̀nà mi pé ní Emmanuel pé Ọlọ́run yà pẹ̀lúra àti sẹ́ Jésù léwu o kọ́ bá jẹ́ lọ ẹtọ́ lọ ti gbà á dúró tì í ọyọ́ mu yà jẹ́ nínú ayé níbi ṣùgbọ́n fẹ́lẹ́fẹ́lẹ́fẹ́lẹ́ rúru ìyá ni ṣùgbọ́n ọ̀nà bá sẹ́ kó ìsèyìn ká ọ̀pọ̀ yìí bí èyí níjọ́ ọ̀dájọ́ ìyá rojọ́ níwájú Ọlọ́run àbí kẹyàwó fẹ́ yí ọnú ìjọba àbá rẹ̀ Jésù àmọ̀nà òun kẹ́ ìyàgò wí kẹ́ lọ sápá ibi ò wí òun mọ̀ ọ́ rí àìdìwé àbá rẹ̀ náà wí ọ̀ní lẹ́sẹ̀mí nínú ayé kẹ́ ẹ bọ̀rìṣà kẹ́ ẹ purọ́ kẹ́ ẹ jalè kẹ́ ẹ ṣàgbèrè kété bí pátákó níyún ọ̀tí sẹ́mi èmi náà bẹ́ẹ̀ mọ̀ ọ́ rí o
kó rú ohun bẹ́ẹ̀ yìí nì kẹ́ máa fọ̀ sí ọ lẹ́yìn ayé rẹ ronúpìwàdà ẹ̀ṣẹ̀ kó gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà padà bọ̀ wá lé kó bá ti da ṣáko bóyá o lè gbàgbọ́ lọ́kàn àbí o lè wàásù wọ́n ti sẹ́ ẹ̀kọ́ òtítọ́ ìrere alàgbà ni àwọn kété wọ́n ti dàrú ṣé ìránṣẹ́ ti da yánmọ̀yánmọ̀ mọ́ ọ lọ́wọ́ torí orúkọ yìí wá àtòkìkí padà sọ́dọ̀ Jésù kó ronúpìwàdà bá lọ́rẹ̀ ti ṣí sílẹ̀ kó fẹ́ gbà ọ́ kó máa kábàámọ̀ lẹ́yìn orẹ́yìn kí Jésù kẹ́ mọ́ bá sẹ́ ọ ronúpìwàdà ẹ̀ṣẹ̀ rẹ lónìí ire o.